Èkó àti ṣe ní Ògùn níbi 4 weeks ago. Ẹ̀yin Ọ̀yọ́ state ní ètò yìí kàn báyìí. Bí aláyé ṣe ti Ọ̀yọ́ state ó bá di lọ Thursday à ń lọ sí Òṣogbo fún ti Ọ̀ṣun. Bí ọ̀rọ̀ ìlú ìṣe lọ lórí ọ̀rọ̀ insecurity a gbọ́dọ̀ máa put house wa in order. Wọ́n ní ìgbìgbọ̀n máa dùn lójú òkè láti wò ó. Tí àrà put house wa in order, àwọn kan wà ipò ní ilẹ̀ Yorùbá wọn ní nǹkan ṣe. Ṣùgbọ́n ẹni tó ń gbìyànjú wọ́n máa ń fi bí sùn. Ẹni tó ń gbìyànjú wọ́n fẹ́ sọ lórúkọ wọ́n fẹ́ bọ orúkọ ẹ̀jẹ̀. Ẹjẹ́ ìsọ̀kan fún yín ní ọ̀sán yìí. Yorùbá ló ń ṣe Yorùbá o, Yorùbá ní Fúlàní ṣe wá mọ́ o. Mo tẹnu mọ́ àti last week mo ti conclude wípé Yorùbá ní ọ̀tá ilẹ̀ Yorùbá. Nínú àwọn information tó pọ̀ sí wa lọ́wọ́ àti nǹkan tá a gbọ́ nínú ẹ̀rí, Yorùbá tó bá ní ìṣòro tí Yorùbá ní lónìí, Yorùbá lóyìn contribute about 85%. Ẹgbẹ́ òṣìṣẹ́ tí mo sọ yìí o, Yorùbá ló contribute 85%. Bí mo máa wọ bàbá ìtọ́jà tó ló pọ̀. Àwọn olóṣèlú wa tó mú ọ̀rẹ́ pọ̀ pé òṣèlú wa lọ alájọbí ló máa kù. Àwọn alágbára ilẹ̀ Yorùbá ìlú àwọn àgbà Yorùbá kan. Àwọn ló gbà wọ̀nyí fún Yorùbá o. Mo bẹ́ẹ̀ mọ̀ wípé ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ̀dùn lágbàlẹ̀. Àwọn tó da bàbá owó lọ́wọ́ ní 60s wọ́n bẹ́rí mọ́ ìrántí wọn wò bẹ́rí mọ́. Àwọn tó da ẹ̀kí ọ̀wà Abíọ́lá tó gbà wọlé fún ọ̀pọ̀lọpọ̀ wọn ìrántí wọn wò bẹ́rí mọ́ báyìí. Báwo náà àwọn tó gbà wọlé fún ọlọ́wọ́ tó gbà wọlé fúnlẹ̀ Yorùbá ó dá mi lójú pé kí ni ìdókú àṣìṣe lẹ́yà. Orí àìkọ́ o, ẹ̀gbin ilé pọ̀, ẹ̀gbin tí ò yẹ kó máa bà lé Yorùbá nítorí táwọn Yorùbá gbà wọlé fún Yorùbá, ẹ̀gbin yẹn ti bà lé wọn. Nǹkan tí ojú Yorùbá ò rí tẹ́lẹ̀ nínú ìran wa àti rí o. Yorùbá ló ti tẹ́ sí Yorùbá fẹ́ lọ dáko ẹ̀rọ á máa bà á. Kí Fúlàní bá lè jí pé wọ́n má lè bá ìyàwó ẹ̀sìn. Yorùbá ló ti tẹ́ sí Yorùbá bá ti lọ láàrin Lagos Ìbàdàn expressway. Fúlàní ti dáná wọ́n ti dáná nílẹ̀ Yorùbá. Yorùbá ló ti pé wọ́n ti ń jí ọba gbé ní ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ náà wọ́n ṣẹlẹ̀ yìí ó tún wá ní ọwọ́ Yorùbá sí fún. Àwọn ọmọ agbára tí àwọn èèyàn mí ní ilẹ̀ Yorùbá ó lọ́wọ́ àwọn Yorùbá kan lórí ẹ̀ lọ́wọ́ àwọn ọba kan ló. Àwọn tó ń gbọ́dọ̀ fún ẹ̀tọ́ ilẹ̀ Yorùbá, àwọn agbára ilẹ̀ Yorùbá kan ti ń tẹ ìjọba àpapọ̀ sí wọn láti orú wọn. Mo bẹ́ẹ̀ mọ̀ ní pé kò sí ẹni tó dalẹ̀ Yorùbá tí bẹ̀yìn ẹni tó bẹ̀rẹ̀ lọ. Alálẹ̀ Yorùbá kò sí bó ṣe lè lágbára tó láṣẹ ìdájọ́ bẹ̀yìn ni. Ṣùgbọ́n ẹgbẹ́ àṣẹ tiwa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress kí ìkọ́ lè sọ dáadáa nípa wa. Ẹ jẹ́ ká gbìyànjú ìdábà lè ṣe kí Ọlọ́run ọba ilé ìmọ̀ ìkó dá wa láàyè. Ìyẹn ló wá dé gbogbo ìbáraṣẹ́ lẹ́yìn o.
mo mọye tí state executive gidi náà ó dẹ̀ mú àlè calculate oye tí each local government fi pa mọ́tò ọ̀fùwàbí. alábàá kó owó ẹ̀kọ́ kò lè dín less than 40 million naira. kò lè dín less than 40 million naira tí ẹ ti ná kíjọpọ̀ ilé ìfúnra tó fi rí báyìí. ọmọ ẹjọ́ ìwọ tó wọ́ọ̀tù oye tí individual ló lè ti ná tó bá bí báyìí. àwọn tó wá látòkè Ògùn, àwọn tó wá láti Ògbómọ̀ṣọ́, àwọn tó wá láti Ọ̀yọ́, àwọn tó wá láti Ìbàdàn, àwọn tó wá láti Ìbàràpá, àwọn oye tó máa tẹ̀kí láti wà lálùkọ̀ báyìí nínú ọ̀rọ̀ yìí. ṣùgbọ́n ẹ ṣe lẹ́yìn nítorí ilẹ̀ Yorùbá, nítorí ara wa àti nítorí àwọn ọmọ tó ń wà.